eléyìí mà wá ga báyìí o ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ Nurtw rògbòdìyàn àárín wọn sì ń tẹ̀síwájú o ẹ tí wọ́n gbà wọ́n kó ọ̀rọ̀ tí ìkànnù àwọn Oluomo nation tó tún sọ ránṣẹ́ sí Tafa Sego báyìí o lórí pé Tafa Sego lọ fíṣítì bàbá Ládò ní Mushin. Ìkànnù àwọn ọmọ ẹgbẹ́ yìí ó ní pé ṣé bí ìgbà tí Oluomo kọ́kọ́ wọlé gẹ́gẹ́ bí state chairman ní first tenure lẹ́kọ̀ọ́ ó ní Tafa Sego kọ̀ láti tẹ̀lé Oluomo àtàwọn other ex-cos tí wọ́n fẹ́ lọ ṣàbẹ̀wò sí bàbá Ládò yìí lọ́dún náà lọ́hùn pé tí Tafa Sego sì sọ pé òun ò fẹ́ràn bàbá yìí pé kí wá ló sọ bàbá yìí dé èèyàn lójú Tafa Sego lónìí tó ṣe pé ó wá kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó dọ̀dọ̀ bàbá Ládò láti lọ fíṣítì bàbá yìí ó ní agbára ọ̀ bákan náà sì ni Tafa Sego gan fún rẹ̀ lásìkò tó fíṣítì bàbá Ládò ó sọ àwọn ọ̀rọ̀ kan nípa wípé Oluomo òun pẹ̀lú Oluomo àwọn òjò níjà ò kò sí nǹkan kan tó jẹ́ bíi fàùnfà àbí gbólóhùn asọ̀ láàrin àwọn pé àárín àwọn ogun rege àwọn sì ń báṣẹ àwọn lọ láyè tí kálukú wà wípé ṣùgbọ́n àwọn mọ̀ wípé àwọn mẹ́ràn kan wà láàrin àwọn tó ń tẹ̀lé àwọn láàrin àwọn tó jọ mẹ̀yìn àwọn ó lágbára èèyàn Tafa Sego ní àwọn mọ̀ wípé àwọn mẹ́ràn kan wà tó ṣe pé àwọn gan ni wọ́n ń dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ náà ọ̀rọ̀ àwọn ọmọ National Union ti wá lágbára gidi báyìí ó tójú sùn èèyàn ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò yìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí Tafa Sego sọ lásìkò tó visit bàbá Ládò ohun tó ṣàlàyé nípa òun pẹ̀lú Oluomo ká tó wá tẹ̀síwájú pẹ̀lú fọ́nrán ìkànnì àwọn Oluomo nation tó fi sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ padà sí Tafa Sego. ọmọ yẹn ọkùnrin àwọn ọba yẹn máa ń jà ara wọn àti òjò sí ọba ní ìṣèlú àwọn kan ṣe máa ń jà ara wọn òṣèlú náà ìgbà tí tó gbọ́ wọn náà ní àtúntà ẹ̀jẹ̀ kọ́ rẹ̀ náà kọ́ máa ṣe pé ọmọ ewúrẹ́ pọ̀ ní wọn alábòsí kẹ́pọ̀ ní wọn ṣẹlá sáà sọ̀rọ̀ pé bóyá láàárín àwa àbí láàárín pé bó ṣe wà ní láàárín mi ò kú lẹ́sìn nǹkan ọ̀fẹ́ bí ṣe olóòrùn wọn àwa ò sí nǹkan ọ̀fẹ́ bí ṣe owó kọ́tà jẹ̀ tó ń pùṣì wọn tó jẹ́ pé owó lè dá owó agbóhùn lè dá owó ìṣe ogun ẹ̀ àwájọ ṣe ẹjọ́ bá jẹ́ kó sẹ́yìn ló bá lọ ń ṣe nǹkan mi ọlọ́wà bí ìrọ̀rùn àkọlórí pé kí nǹkan wà ìlọ́dà láàárín àwa kò sí nǹkan kan táìpù táìlẹ̀bẹ̀ tí kábíyèsí wa ń bá mi sọ̀rọ̀ tí kábíyèsí wa ń bá mi sọ̀rọ̀ kábíyèsí ò lè sọ̀rọ̀ títí kábíyèsí wa mẹ́ṣọ̀ òde ọmọ pé àfà Oluomo kọ́ gbọ́ ọ̀gbọ́jà láàrin ní ìgbọ́ ọ̀gbọ́gbàgbọ́ kò sígbà nílé kò bá kú láì kò sígbà tó bá rẹ̀ gbòdì tó bá gbogbo ọ̀gbọ́ ọmọ mẹ́ṣọ̀ máa sọ pé sùn kan sọ́fẹ̀ ọ̀dà kò sígbà tí kábíyèsí ò mẹ́ṣọ̀ ọ̀rẹ́gbà tó yọ kó kí á láàrin àwa sàó kò sí nǹkan kan àdúrà jẹ́kọ̀ máa gbà fún ayé pé gbogbo ọmọ ewúrẹ́ tó wà lẹ́yìn wa gbogbo àṣẹ ń bá nígbọ̀ yẹn ọlọ́ọ̀kẹ́ ló gbà ló gbà àbúrò sùn ìwọ̀n ọ̀dọ́ ewúrẹ́ pọ̀ láàrin wa ẹ̀pẹ̀tẹ̀ kan àwọn ìkọ̀ míì ìyẹn fipá iná dẹ̀kẹ̀ díẹ̀ gbogbo ẹ̀rọ máa ṣe kí ó máa lọ ọmọkùnrin láàrin àwa kò sí àkọ́kọ́ láàrin wa. tọ ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ gbọ́ tí Tafa Sego sọ kalẹ̀ ó láwọn ọmọ ẹran kan wà láàrin àwọn tó ń tẹ̀lé àwọn lẹ́yìn àwọn mọ̀ wípé àwọn ọmọ ẹran kan wà àwọn wọ̀nyẹn gan sì ni wàhálà inú ẹgbẹ́ náà ó lágbára ẹ̀yin èèyàn ó ya ẹja wo fọ́nrán ìkànnì àwọn Oluomo nation tó fi sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ padà sí Tafa Sego wípé ṣebí ní first tenure Oluomo Tafa yìí ó wà lára àwọn tí ó ń bú Oluomo pé kí ló dé tó fi kó àwọn ex-cos ẹ̀ lọ sọ́dọ̀ bàbá Ládò kí wá ló sọ bàbá Ládò dé èèyàn lọ́dọ̀ Tafa lẹ́ni ó yá ẹja àjẹjọ wo fọ́nrán ọ̀hún kẹ̀dẹ̀ máa fèrò tiyín sí comment. ìwọ Mr. Sego mo máa rí tẹ máa pọ̀ lẹ́nu kẹ ẹ pọ̀ máa rí lọ́wọ́ ní pé ọ̀dọ̀ bàbá rẹ lọ ṣèbí first tenure MC tó kọ́ àwọn ẹ̀sùn ẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ṣùgbọ́n ní òkà lọ ń gbà yẹn ṣùgbọ́n tó bẹ́ẹ̀ pọ̀ ní òlọ tó bá bẹ́ẹ̀ parọ́ bẹ́ẹ̀ nígbà iṣẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ parọ́ parọ́ òyà wọn ní káwá bẹ́ẹ̀ parọ́ pé òwà nígbà bàbá kì í ṣe téèsì kan ṣe gbọ́bàdà pé bàtà àwọn tó bá ní wọ́n jọ ń ṣe báwọn bàbá gbìyànjú èyí ní ìyẹn wá kóra yín jọ wá lọ sọ́dọ̀ bàbá ọmọ àlè yẹn ó ga ọmọ àlè gidi yẹn tó yí lóbe yẹn ọmọ àlè yẹn olórí ọmọ àlè ìwọ́n sọ pé wọ́n ṣe báyìí lórí àjọ yìí ṣe báyìí yẹn náà máa bọ̀ lọ́la tó yí lórí ọmọ àlè yẹn tó yí lọ sọ́hun yẹn kí ló tó lọ síbẹ̀ yẹn kò yẹ kó lọ wáyé tó lọ ìwọ nílé 30 tó ń bó nílé méjì jà á sọ fún àwọn ọ̀gbẹ́ tó bá yẹ kó ti gbọ́ sí wọn aláàmú àmọ́ ìpè ẹnu wa yìí ọba bí ń sùn ìpẹ́ rẹ̀ á sọ fún wọn nígbà aláyé eléyìí
ẹ sá fún wọn á jẹ́ yín máa yọ ẹ̀kọ́ wọn náà ẹlẹ́wọ̀n tó bẹ́ẹ̀ ayọ̀ ni àwọn máa ń rìn láì léyàn wọ́n máa fi wọn tọ́yàn àwọn ti sọ wọn pé èèyàn burúkú ni ìgbà táwọn náà wà fojú ara wọn rí sí pé ẹlẹ́tẹ̀ ni lóòótọ́ ẹ̀gbọ́n ti sọ fún wọn kó tó yẹra fún yín òyìn onílára yìí onílára ṣé láwọn tẹ́ ń kó bọ̀ lọ́la ẹ̀yìn tẹ́ ń kó bọ̀ Mr. Sego àwọn tẹ́ ń kó bọ̀ lọ́la ẹ̀yin ní kẹ́ síwájú àtàwọn dìdìrín tẹ́ni ọjọ́ múra yín ní mo ṣe ẹ máa síwájú tẹ́ máa bọ̀ ẹ̀yin ní kẹ́ síwájú tẹ́ bá rí kọ́ àgbọn àdúró dé ìtàn báyìí gbogbo agbára tẹ́ bá ní àdúró tán kẹ́ kóra yín wá tẹ́ máa bọ̀ ó lè rẹ̀ pé orí Mushin yìí lórí Mushin yìí ló máa ti ní Sanwó-Olú ló máa fi báńkì national ní Lagos State yìí tó lè gbé Mushin yìí ẹ má tọ́ ọ bọ̀ fún wa ẹ gbọ́ ẹ má tọ́ ọ bọ̀ fún wa tẹ bá wá sí Mushin ẹ ní pé wá o ẹ ní pé wá tẹ bá tọ́ ọ bọ̀ lọ́wọ́ ọmọ yín tẹ bá tọ́ ọ bọ̀ yín báṣọ ẹ wá wo ẹ lọ wo bàbá ẹ lọ wo péjì bàbá tàbí ní fàárọ̀ òbí ó ní ẹ̀wọ̀n ilẹ̀ fi national rẹ̀ sì bí fi national wa ẹ má tọ́ ọ bọ̀ Mushin ẹ má tọ́ ọ bọ̀ Mushin lójú o tó kó tẹ fi Mushin lẹ́gbẹ̀ẹ́ wa ẹ má tọ̀ bí ni yẹ ẹ̀yin gẹ̀dẹ̀ rẹ̀ dẹ́n ṣe báyìí bá lù ẹ̀yin tó bẹ́ẹ̀ gbogbo tó sójú wa ló máa ṣe ìran ológbó yín tó lóun fẹ́ máa kéré tó tún ti mú àjẹrà sódò tẹ́bà bí ọwọ́ yín sí tó ń pè wọ́n Sego máa bọ̀ pẹ̀lú àwọn sọ̀ǹgbé agbára sọ̀ǹgbé dìrìgìrì yín ẹ máa bọ̀ òwò ní kílẹ̀ǹpì ẹ̀ tọ́kàǹsì tàbí kílẹ̀ǹpì àbí máa bọ̀ kó máa bọ̀ àti wọ́n tó ní handover tálẹ́bẹ̀ fún tálẹ́bẹ̀ gbà Mr. handover tí wọ́n ló bẹ́ collect àbí wọ́n ló bẹ́ tálẹ́bẹ̀ fún ẹ tálẹ́bẹ̀ fún yín tálẹ́bẹ̀ gbà lọ́wọ́ ẹ ní sẹ́ǹsì ó yẹ kí n rí gbàgbà àwọn ọmọ Juliet ó yẹ kó fọwọ́ bojú wọ́n gbogbo kọjá ṣe lọ́jọ́ kìíní àná tẹ́ǹsì ní kẹ̀kẹ́ lọ nígbà ṣe bí lọ ibi ẹ̀rẹ́ wà padà lọ léèlé kí lẹ́ lọ sí ibẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ ọmọ àlè ní olórí ọmọ àlè gidi òun ni tẹ̀bá mọ̀ pé ìjà wà lára yín àwọn tẹ̀ ń kó bọ̀ tó ti ń dá nínú Mushin tẹ̀mọ̀ ìpọ́n ti ẹ kọ́wọ́ sọ ẹ̀kẹ́ kóra ẹ̀ bí wọ́n tó ọdún ẹ̀ ṣèbí wọ́n bí 1 million mo ní jẹjọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀ kí n ti rí bí 5 million kẹ́ máa bọ̀ ẹ wò ẹ fi ewé afẹ́fẹ́ gbẹ́ mi báyìí ẹ mọ̀ pé Mushin wọn lọ ìdúró báyìí àwọn kan dánú rẹ̀ sí inú kékeré lọ́wọ́ wọ́n máa gbé yín lọ nígbà kan tẹ̀lé ṣùgbọ́n. ó dojú ẹ̀ pátápátá ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union ẹ tún gbọ́ bó ṣe fohùn lẹ̀ gidi tààrà fún Tafa Sego pé àtọ̀hún àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tán bá ti tó bẹ̀ kán máa bọ̀ wá wọn bá wọn lákọ bí ìbọn. ọ̀rọ̀ ìdojú ẹ̀ ẹ̀yìn èèyàn kí lójú tẹ́ fi wọ̀ ọ̀rọ̀ ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ sí kọ́mẹ̀ǹtì ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti fọ́lọ̀ wá lórí Facebook ẹ rí link kan lábẹ́ fídíò ìtumọ̀ àgbẹ̀ yín tààrà lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ má like ẹ dẹ̀ má bá mi share ká tó pàdé láyọ̀ àti láfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.